mo fẹ́ share good experience tèmi náà ti ní nígbà tí mo wà ní kékeré. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí a bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry, ìjẹ́ ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ yanjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ ní àárín àwọn ọ̀dọ́. Nínú àwọn old videos tí mo ti ṣe, mo ti sọ nínú ẹ̀ pé mo fẹ́ máa run live program lórí TikTok àti Facebook. And ohun tí fẹ́ máa sọ̀rọ̀ lé lórí àbí tí a fẹ́ máa ṣe ni wípé máa invite àwọn èèyàn wá láti lè jẹ́ kó wá máa share àwọn ìrírí wọn pẹ̀lú àwọn èèyàn fún wa, especially the good ones, pé àwọn ìrírí tó dáa tó ti ní bíyá èèyàn ṣe wọ́n lóore tó wá fẹ́ dúpẹ́ oore, àbí wọ́n ní issue pẹ̀lú èèyàn tó fẹ́ render apology àbí tó fẹ́ make amendment. Ìjẹ́ ká máa ṣe lè at least kí àwùjọ wa ká lè máa heal àwọn ẹgbẹ́ ọkàn, àwọn wounds tá a ní. Ẹ rí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn èèyàn bá fẹ́ share ìrírí wọn, bitter experience, àwọn ohun tó jẹ́ pé ohun tí ò dá táwọn èèyàn ṣe fún wọn la máa ń sábà sọ jù. Èyí wá dàbẹ́ ni pé kò tiẹ̀ sí nǹkan tó dá tí àwọn èèyàn ń ṣe fúnra wa, bẹ́ẹ̀ sì ni a máa ń ṣe ohun tó dá, but a kì í sábà sọ èyí. So mo fẹ́ jẹ́ ká gbìyànjú, mo fẹ́ máa promote kí ni àwọn nǹkan dáadáa tí àwọn èèyàn ti ṣe fún wa. Òun ni mo fẹ́ máa rán mo fẹ́ máa sọ̀rọ̀ lé lórí anytime tí bá ń ṣe live. Èmi fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ara mi. Mo fẹ́ share good experience tèmi náà ti ní nígbà tí mo wà ní kékeré. Mo fẹ́ share pẹ̀lú yín fún ìdí méjì. Àkọ́kọ́, kẹ́ lè fi rí, tẹ́ bá connect, kẹ́ lè fi rí bí ẹ ṣe máa ṣàlàyé àwọn experience tẹ́yin náà bá ti rí, kẹ́ lè ṣàlàyé, torí mo fẹ́ jẹ́ kí ó wà well detailed kí àwọn èèyàn lè jàǹfààní ẹ̀. Àti wípé ìdí kejì ni pé láti lè heal society wa, ká máa promote nǹkan tó dáa tá à ń ṣe fúnra wa náà. So ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látòrí tọ̀dọ̀ tèmi. Ní àkọ́kọ́, a máa ń rí competition àti rivalry gẹ́gẹ́ bíi pé ohun tí ò dáa ni, tí mi ò rò bí bẹ́ẹ̀ lórí ní àmì láti generalize ẹ̀. Rivalry àti competition nígbà míì ó máa ń jẹ́ ohun tí ò dáa. Rivalry àti competition nígbà míì ó dẹ̀ máa actually bring the best out of èèyàn jáde. So ìrírí tí mo rí nígbà tí mo wà ní kékeré tí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ èèyàn ni wọ́n ń pe ẹni yìí ní Rukayat. Mi ò mọ surname ẹni, mi ò, torí kékeré la jọ wà, mi ò mọ surname, a jọ lọ sí school kan náà. Àǹtí ẹni yìí jẹ́ Àǹtí Rashida. Nígbà tí mo wà ní primary school, ní ilé-ìwé àkọ́bẹ̀rẹ̀, mo lọ sí community primary school Ìtọ́wòlò ní Ìkòròdú. Nígbà tí mo wà ní primary 1 to primary 1, primary 2, primary 3, vividly mo lè rántí dáadáa, a tó bí 30 to 40 nínú class. Tí exam bá dé, tá bá parí exam, tí result wa bá jáde, mo máa ń wà ní between 6, 7, 8 ni máa ń gbé ní first time, second time, third time. Between 6, 7, 8 ni máa ń wà. So tí n bá délé, ẹni tó jẹ́ bí brother mi àbí tí mo lè pè ní bàbá mi, ìjọba sọ pé kí ló dé tó fi jẹ́ nǹkan tó gbèrè. Máa ní mo tiẹ̀ máa ń parọ́ pé àwọn tó mọ̀wé pọ̀ ní school wa nǹkan. So wọ́n ná mi, wọ́n máa ń fún mi ní encouragement pé kí n try more. So mo ń ṣe lè ní primary 1, primary 2, primary 3. In fact, wọ́n tún gba teacher fún mi láti lè máa ṣe lesson fún mi. But bọ́ọ̀lù yóò jẹ́, mo máa ń gbá bọ́ọ̀lù gan, eré pápọ̀, mo máa ń gbá bọ́ọ̀lù gan. So mi ò lè sọ pé mo mọ̀wé, mi ò dẹ̀ lè sọ pé mi ò mọ̀ rárá, torí at least mo lè kọ́ kalẹ̀, especially Yorùbá. English náà nìkan
wàhálà nígbà yẹn torí community government school Yorùbá la máa ń sọ síra wa kura. Mi ò lè sọ pé mi ò mọ̀ rárá, at least mo lè kọ́ mo lè kà. A máa ń lo edet go to school ìwé yẹn gbà yẹn. Mi ò lè kọ́ mo lè kà. Mi ò kàn sound that much ni. So primary 1 I pass, primary 2, primary 3. So real story mi bẹ̀rẹ̀ nígbà tí mo dé bí primary 3 third time. I think somewhere primary 3 third time. Ẹni tí mò ń sọ yìí Roka. Torí ní ibi tí à ń gbé nígbà yẹn, ilé face me and face you ni. So àǹtí ẹni yìí tó ń jẹ́ àǹtí Rashida yẹn pẹ̀lú ọkọ wọn lájọ ń gbé, ta jẹ́ co-tenant lájọ ń gbé. So àǹtí Rashida yẹn ṣe marry, ọmọ Ìlọrin ni wọ́n. Ṣẹ̀wọ̀n tí yẹn bá dẹ̀ marry bẹ́ẹ̀ wọ́n máa ń fi ọmọ kékeré àmì ọmọ ìyàwó ránṣẹ́ sí wọn. So lọ́ fi Roka ránṣẹ́ sí àǹtí Rashida kó wá máa help wọn. So wọ́n láti fi sí school láti Ìlọrin, wọ́n láti fi sí school, office school mi. That is gbàtí bí a third term primary 3 mi or first time primary 4. Roka tí mò ń sọ yìí ó máa ń sọ èdè lẹ́nu gẹ́gẹ́ bí ẹni tó ṣẹ̀ wá láti ìlú òkè fa. So a jọ ń lọ school. Ìgbà tí exam dé, ta ṣe exam tán, inú class kan náà la jọ wà, but a máa ní A and B. Ìgbà tá ṣe exam tán, inú bí àìmí wà ń bí ń gbà yẹn, tí bá gbé bí 6 àbí 7 mi ti máa ń gbé, ẹni wá gbé bí a 4 ló gbé or 3rd. Ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀. Ibẹ̀ ni brother mi lọ́rùn pa àtàwọn èèyàn tájọ wà lẹ́ẹ̀kọ́ pé ìwọ ọmọ Èkó ẹ mọ̀ nígbà yẹn máa ní perception pé ará ìlú òkè sáwà tó jẹ́ pé wọ́n bí sèkò àwọn ọmọ Èkó pé ẹni tó ń sọ èdè lẹ́nu kíní kan fa ó gbé 3rd, ìwọ gbé 6 àbò gbé 7. Okòrí rẹ̀ ni mo rí gẹ́gẹ́ bí ẹni tó ṣe tánọ̀dì bí rivalry bẹ̀rẹ̀ pé ẹni tó mi ò gbá tiẹ̀ débi pé ibi tọ́lọ́ tí wàá fẹ́ ṣe dáadáa fún mi kí n má sọ̀dà kejì. Àtijọ́ máa ń kiri, mo ta gbogbo nǹkan cosmetics obìnrin, wig, paint, gbogbo kíní yẹn. Ìyàwó brother mi máa bá wọn kiri. Mo ta òun náà ó ń tà kankan gbà yẹn bí gàrí. Àjọ máa ń kiri lọ tá bá ti dé láti school, tá bá ti ṣe lesson. Mo tún ta gàrí. Àjọ máa ń kiri lọ. Mo ta ẹja yíyan. Àjọ máa ń kiri. Tó dẹ̀ jẹ́ pé mi ò like ẹ̀ láti bẹ̀yẹn sí bẹ̀yẹn. Mi ò like ẹ̀. Òun wá fẹ́ràn ìwé. Tá bá ti ká tó ṣẹ́jú pẹ́ báyìí ó ti gbé ìwé ẹ̀. So ó jẹ́ gbogbo almost bí nǹkan tí mo sọ pé àwọ̀ ọmọ kékeré ìgbà yẹn tá máa ń go through obìnrin ni ó wá fẹ́ràn ìwé. Èmi dẹ̀ fẹ́ lọ gbá bọ̀. So tó bá dẹ̀ ti gbé ìwé báyìí ọmọ aṣá fojú sí mi ni pé bí gbé Larry ṣá máa fojú sí mi. Mo wá ní èèyàn Ọlọ́run kálẹ́ni tí wọ́n wá yàn tì mí báyìí. Gbà tó di second term ní primary 4 the same thing, mo tún gbé bí 6, 7, 8 mi. Gẹ́ yìí tún gbé bí 5 or 4. I mean bí 5 or 3rd. Àárín yẹn lòun náà máa wà 2nd, 3rd torí mo rántí dáadáa pé àwọn bí méjì mẹ́ta kan wà nínú class wọn gbà tó mọ̀wé gan. Bí 3 sí 4. So gẹ́ yìí náà máa ń bá wọn jà. Kíní bí A ní kíní ẹ̀ ìbẹ̀dẹ̀ lòun wà. So òun náà kò ẹ̀ẹ̀kan ló gbé bí 2nd rí. But pressure yẹn wá wà lórí mi. Ọgbà teacher fún mi. Bí a ń gbà tó dé lọ gba teacher fún mi ni o bí a kó tó dé mi ò rántí àárín yẹn dáadáa. Mi ṣàwọn pé wọ́n gba teacher fún mi. Àti teacher o àti òun o mo kórìíra wọn torí pé wọ́n jẹ́ kí n ṣe eré pa bí n ṣe máa ń ṣe. So ó ń lọ bẹ́ẹ̀. Kí ni ohun tó jẹ́ oore? Ẹni tí mò ń sọ̀rọ̀ yìí ẹni iṣẹ́ máa gbọ́ tọ́lọ́run bá jẹ́ kó wà lórí social media a máa gbọ́ for first time. Àti ìfojú kanra wa for látọjọ́ tó ti pẹ́ láti bí 1999 làwa kúrò ń bẹ̀ láti 1999 mi lè sọ pé la fojú kanra wa last.
so kí ló ń pè ó ń lọ bẹ́ẹ̀ ìgbà tó di ta fẹ́ bọ́ sí primary 5 the same thing ó gbé bí second wọ́n gbé bí 6 inú ẹ̀ bí àánú primary 5 to ìgbà first time or second time ìgbà kan wà tẹ́mi náà gbé bí 4 ìgbà kan wà tó gbé bí 4 ìgbà tó wá di primary 5 ta fẹ́ bọ́ sí primary 6 ó gbé fourth position èmi náà gbé bí 4th position ìgbà tó máa di primary 6 first time ní primary 6 mo kàn wà ní veranda wa gbogbo nǹkan tí jẹ́ yẹn wá ń ṣe bọ́yẹ máa fi ń bó mi kìíní ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ń wá sí mi lórí wá bẹ̀rẹ̀ sí ń bára mi sọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ sí ń ìfẹ́ lè sọ pé mo bẹ̀rẹ̀ sí ń sunkún pé ẹ ti ẹ̀ gbọ́ náà kí ni bọ́ọ̀lù tí mò ń gbá kiri gan ẹni tó mú wá láti ìlú òkè tí tó wá beat mi ṣé ni ló yẹ kí n máa kórìíra ṣá àbẹ́mi ló yẹ kí n bára mi sọ̀rọ̀ ní primary 6 first time láti ìgbà yẹn báyìí mi ṣe bára mi sọ̀rọ̀ gan kí ni ẹ dó mi gan wọ́n bí aago 12 òru mi ò lọ sùn mi kàn wà ní veranda ń bẹ̀ after yẹn báyìí ọ̀rọ̀ pé à ń gbá bọ́ọ̀lù à ń ṣe kíní bó ṣe yọ kúrò lẹ́mìí mi nìyẹn èmi náà wá bẹ̀rẹ̀ sí ń gbé ìwé mi dáadáa mo bẹ̀rẹ̀ sí ń gbé ìwé mi self taught mi ò kò ń ṣe pé bí ọ̀rọ̀ lesson kàn bẹ̀rẹ̀ sí nítorí ìgbà yẹn gbọ́dọ̀ bíi teacher lẹ́ni tó wọ́n gbà fún wa gan wọ́n ti stop láti máa wá mo bẹ̀rẹ̀ sí ń gbé ìwé mi mo ṣáà máa ń gbìyànjú mo ń ṣe títí ìgbà tá a wá fẹ́ ṣe exam níbi àbí first time yẹn tí result wa máa jáde ó dàbí mo gbé third inú mi dùn mo fi ìwé yẹn mo fi result mi white by pálí tá a máa ń gbà mo fi ràn wọ́n second time the same thing tó yẹ pé mo ti gbé bí second rí bí àti second time yẹn wá ní omi ọ̀ràn bí àti first time ìkọ́ náà wá tí mo gbé second nínú class bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn láti bẹ̀rẹ̀ sí serious a ṣe common interest a lọ sí secondary school mi ṣe sọ gbogbo ìgbà tí mò ń sọ̀rọ̀ ibi early 90s so ìgbà tí a ṣe common interest tán ta lọ secondary school ìyẹn tí ń bọ́ sí late 90s brother mi parí ilé wọn a ní láti move so because of kìíní yẹn àjọ lọ sí secondary school mi ìgbà tí mo dé secondary school báyìí mi ò kì í jáde ní break bẹ̀rẹ̀ sí serious pé bẹ̀rẹ̀ sí ṣáà gbogbo àwọn tó wá senior mi ni máa bí ìgbà tí mo wà ní JSS1 mo máa ń lọ sí JHS2 láti wá àwọn èèyàn fi ṣọ̀rẹ́ àwọn tó ṣàwà ahead mi ni mò ń bá ṣọ̀rẹ́ mi ò ń jáde break mọ́ lẹ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mi ṣáà bẹ̀rẹ̀ sí kọjú sí ìwé yẹn mò ń kọjú sí ìwé yẹn tó fi jẹ́ kódà gbà tó di SS1 ni mo wà tí mo ti ra form tí mo fẹ́ ṣe external WAEC so gẹ́gẹ́ bó ṣe máa sọ pé the rest is history. Ìtàn mi lélẹ̀ kí ni ohun tí mo á fi ṣàlàyé kí ló ìdí tí mo fi ń sọ̀rọ̀ yìí àti pé kí ni mo fi dúpẹ́ lọ́wọ́ ẹni yìí ni pé ẹni yìí lọ́lọ́run lò láti lè be torchlight rivalry competition nǹkan tó ṣe yẹn ló trigger mi ló jẹ́ kí n rí lóòótọ́ àkọsílẹ̀ ti dúró but ọlọ́run ò ní bọ́lẹ̀ láti wá ràn wá lọ́wọ́ èèyàn kan lọ́lọ́run máa lò nǹkan kan lọ́lọ́run sábà bí nǹkan kan ló máa ṣẹlẹ̀ so as time goes on tí mo wá padà ń jókòó tí òye bẹ̀rẹ̀ sí ń yé mi tí mò ń dàgbà bẹ́ẹ̀ mo ti wá rí pé olóore mi ni rúkà yìí o òun lọ́lọ́run lò fún mi òun ni ọlọ́run lò gẹ́gẹ́ bí sábàbí o mo wá rí wípé okay kò ń ṣe gbogbo nǹkan tó bá jẹ́ bí rivalry náà ni ò dáa bí competition náà ni ò dáa mo ti gbìyànjú lọ́pọ̀lọpọ̀ gbà láti rí ẹni torí mo tètè kúrò Nàìjíríà láti ọjọ́ tó ti pẹ́ but
gbogbo ìlàkàkà mi láti rẹ ni mo fẹ́ rí báyìí wọ́n náà wọn kì í máa ṣàlàyé ìtàn yìí fún pé ṣé mo pé Ọlọ́run lò ẹ́ fún mi ṣá di mi ṣe ń sọ̀rọ̀ ẹ̀ àti kádàrá pé ká ríra wa. So mo ń fi opportunity láti fi dúpẹ́ lọ́wọ́ Rúkà. Mo wish kí n rántí Sunday mi bọ́n mo rántí àbúrò àǹtí Rashida láti Ìlọrin tó wá gbé ní Ọlọ́run ṣògo ní Ajégúnlẹ̀. Mo dúpẹ́ o, ó ṣé gan ni, ó ṣé gan ni. Mo appreciate ohun tí Ọlọ́run ti pa iṣẹ́ nínú ayé mi. Mo dúpẹ́ gan. Nígbà tí mo wà ní secondary school tí mo kì í jáde, kódà àwọn èèyàn rò bí mo fi ń ṣakọ, àwọn èèyàn máa rò bí ọmọ olówó torí gbogbo nǹkan tó ń pè ní sport láyé àjẹṣẹ́, àgbá bọ́ọ̀lù, a máa ń ṣe gbogbo ẹni máa ń ṣe, but mo prioritize ìwé mi, máa ṣeré pa o pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, but kìíní yẹn tí bá ti wá dá wà báyìí màá lọ gbé ìwé yẹn. Kìíní yẹn ti wá jẹ́ kí n realize. So èèyàn kan lọ́lọ́run máa lò. Short story tèmi lélẹ̀ torí mo fẹ́ kí kíní ìgùn jù. So irú nǹkan báyìí tí ó rẹ́ni tí mo sọ̀rọ̀ yìí tó bá gbọ́, mo rò bí ó máa bà nínú jẹ́, inú àdùn ni. So irú àwọn nǹkan báyìí mo fẹ́ yẹ kí ká máa share, ká máa sọ nǹkan dáadáa. Nǹkan mi tún wà tí mo tún rí, mo ní bí ìrírí bẹ́ẹ̀ bí méjì mẹ́ta bí a máa tún sọ ìkejì níjọ́ mi. So ẹ jọ̀ọ́ tẹ́ bá ní anything tí ó jẹ́ bí nǹkan bí ìwúrí báyìí tẹ́ pé tẹ́ bá sọ séèyàn ẹni tí ó ṣe yín lóore, inú àdùn, àwọn èèyàn tá à ń gbọ́ náà àwa náà fi kẹ́kọ̀ọ́, ẹ kàn sí mi lórí email mi ijomoluabi@gmail.com ijomoluabi@gmail.com or lórí WhatsApp number mi +1 647 981 7443 +1 647 981 7443. Anytime tí n bá wà lóyún online màá send you notification. Ẹ reach out sí mi, ẹ jẹ́ ká ṣe eléyìí. A ní láti ní better society. A ní láti ní better society. Story tèmi rèé ní ṣókí. Ẹ ṣé gan, mo dúpẹ́ o, ẹ ṣé.